ń jẹ́ ayọ̀ jẹ́ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìmọ̀ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́wọ̀n wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state lápapọ̀ ọ̀rọ̀ tó ń lọ lórí íńtánẹ́ẹ̀tì lórí ọ̀rọ̀ bàbá wa Olúbàdàn àti bàbá wa Aláàfin Ọ̀yọ́ òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí gbogbo ẹ̀yin bloggers tẹ́ ń jáde síta tẹ́ ń sọ̀rọ̀ alábòsí ni gbogbo yín aláburú sì ni ẹ̀yin sì lẹ́ ń dá wàhálà sílẹ̀ torí ẹ̀ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà bóyá ń bẹ̀rù Olúbàdàn ni bóyá sì ń bẹ̀rù Aláàfin Ọ̀yọ́ ni kò yé mi àkọ́kọ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ìyí tí bàbá wọn Olúbàdàn ṣe yẹn wàláì nǹkan tó burú gbà ni ẹ sọ òdodo ọ̀rọ̀ kílẹ̀ ń pẹ̀pẹ̀ fún bàbá Olúbàdàn bàbá ọba Ràṣídì Ládọjà ọlọ́jà rí pẹ́ sà ẹ̀ ń ṣe dáadáa o ìwà burúkú iná níwà tẹ́ wù àbòsí sì ń dà yín láàmú bàbá kábíyèsí ọlọ́jà rí pẹ́ mọ́ bínú o àbòsí ń dà yín láàmú sáà ṣe bá gbọ́ ọba nìyí àgbàlagbà ọba nílẹ̀ Yorùbá yìí iná nìyí tí ó nǹkan bá tiẹ̀ ń bí yín nínú sójú agbo àti ìta gbangba ló yẹ kẹ́ ẹ ti fi irú nǹkan bá yẹn ràn bàbá ikú bàbá yèyé náwó sí yín ẹ sì ń glọ́ wọn bí gbàpẹ́ rí wọn ẹ sì dá wọn nù ẹ̀kọ́ òun lè fẹ́ jẹ́ káwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn kí wọ́n kọ́ lára yín pẹ̀lú àtẹ̀wì tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ bá tẹ̀ wá sẹ́yìn síbá àgbàlagbà ni ṣé kò níbi tẹ́jọ́ ẹ̀kẹ́ ti pè wọ́n ni sẹ́yìn kò níbẹ̀ sí lè rí wọn ní kọ̀rọ̀ ni tó fi adi pé ní ẹ fi ń ṣe àbùkù fún orí adé ńláńlá nílẹ̀ Yorùbá aláṣẹ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kìí ṣe Aláàfin lẹ́sẹ̀ lẹ́gẹ́lẹ́ kàdábùkù gbogbo Yorùbá pátápátá lápapọ̀ ẹni tó bá mọ̀ bẹ́ẹ̀ iná ilẹ̀ kàdábùkù kódà àbùkù tẹ kàn wọ́n yìí ẹ̀kara yín náà lábùkù tẹ̀ bá mọ̀ ẹ̀kara yín àti àwọn tí wọ́n ń tẹ̀lé yín ẹ̀kan gbogbo àti gbogbo àwọn olóyè yín ẹ̀kan wọn lábùkù tó yẹ kí n sálàfin nìkan lẹ́kan lábùkù mọ́ kí ló ṣẹlẹ̀ kí ló le tó bẹ́ẹ̀ táwọn kan bá tẹ wá ń kọ yín sí Aláàfin tí wọ́n ń sọ̀rọ̀ aburú Aláàfin tí wọ́n sọ fún yín sóye kẹ́ ẹ fi hùwà ṣe ìgbàgbé tán ni ṣèbó nítàn tó tẹ Ìbàdàn dó àbí kò nítàn tó sọ yín dọba ni ṣèbó nítàn tó sọ yín dọba kí ló dé ìwà tẹ́ ẹ wù sí Aláàfin Ọ̀wọ̀ adé yìí ṣe lè dẹ́rù ẹ̀ wò fún ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé tó ẹ wájà ṣe lè dẹ́rù ẹ̀ wò fún wọn ṣe lè dẹ́rù ẹ̀ wò fún wọn èyí tí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ náà ṣe yìí tẹ́jọ di ìdí ọ̀tẹ̀ papọ̀ tẹ́ ń ṣàbòsí ọba tẹ́ ń ṣàbòsí Aláàfin sóun náà lè dán wò fún Aláàfin ikú bàbá yèyé tó wájà ẹ̀yin àgbàlagbà tó jẹ́ pé ní tọ́rọ̀ bí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ tí wọ́n kọ́rọ̀ wá bá yín ẹ̀yin náà lẹ̀ tó ń dà nǹkan rú yìí bàbá wa Akeem Ọwọ́adé ọ̀rọ̀ kàn yín ẹ má bínú sáà o kábíyèsí ṣe é tutù ni ṣe é lóògùn rárá ni ẹ̀yin òjò ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé ànàmànà ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ gbọ́ bẹ́ẹ̀ sẹ́yìn kí ikú bàbá yèyé ni ọba Lámídì tó wájà ọba bí odó ọba bí ọlọ ojúgun tó yó tán tó tún pankùn sẹ́yìn èèyàn lásán máa ń kì bẹ́ẹ̀ ni ọba Lámídì Adéyẹmí ni wọ́n ń kì bẹ́ẹ̀ aládìyẹ òfun kò sì gbé
kò sì rá ṣe èèyàn yẹpẹrẹ náà máa ń kí bẹ́ẹ̀ ni bàbá wa Akeem Ọwádé Aláàfin Ọ̀yọ́ tẹ́ bá ké lójú tí wọ́n ń fojú kékeré wò yín ipò tẹ́ wò kéré ẹ ṣe sùúrù bẹ́ẹ̀ ṣe ṣéhun ẹ ṣe sùúrù ẹ rí wípé Ọlọ́run padà túnú àṣírí alábòsí ẹni tó ń ṣàbòsí tí ń dalẹ̀ Yorùbá rú nínú àwọn tó ń pè á ní first class ọba Ọlọ́run túnú àṣírí yín láìpẹ́ yìí ọba Akeem Ọwádé ẹ lọ lè wá àwọn tí ń jẹ́ kánẹ́kò burúkú àti àwọn àkábá burúkú ẹ máa kó rọra gbogbo tí ẹ bá ti ń jáde lọ èyí tó bá rí yín fín kó gbóhùn ara rẹ̀ wọ́n ti ń tẹ̀yìn lójúmọ́lẹ̀ púpọ̀ jù wọ́n tẹ̀yìn lójúmọ́lẹ̀ púpọ̀ jù wọ́n rí yín fín púpọ̀ àwọn alábòsí àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá Ọwádé ẹ dákun mo tún bẹ̀ yín tẹ́ ẹ bá ń jáde ẹni wú ẹbí tẹ́ ẹ bá ń lọ ẹ fi àwọn dákódákó tó dájú ẹ fi sápò èyí tó bá rí yín fín kó jẹyẹ rẹ̀ sú ìtọ́ ń pè lọ́ba nu ọba gbọ́lẹ̀ Yorùbá nìyí àbùkù ní kàn. ẹ̀yin èèyàn mi ẹ má bínú pé mi ò ní lè kí yín rẹpẹtẹ mo kí gbogbo ọmọ kóòtù òjìrè lílóko àti lẹ́yìn òde. bàbá wa kan ó kọ orin kan ó ní fúnra oníkọ́ ní fẹnu pé kú o fúnra aláìsàn ní pẹ̀lú pa rẹ̀ àwíwíwí wọ́n láwọn ò fẹ́ o àfọ̀fọ̀fọ̀fọ̀ wọ́n láwọn ò gbà àbùkù kan láṣẹ jù ọlọ́tẹ̀ ọmọ onílẹ̀ ló gbà lẹ̀ mọ́ wọn lọ́wọ́ ọmọ onílẹ̀ ló gbà lẹ̀ mọ́ wọn lọ́wọ́ ọmọ onílẹ̀ ló gbà lẹ̀ mọ́ yín lọ́wọ́ o àbùkù kan láṣẹ jù ọlọ́tẹ̀ ọmọ onílẹ̀ ló gbà lẹ̀ mọ́ yín lọ́wọ́. ṣé ẹni téèyàn bá ń wá onígbèsè tó jẹ bàbá ẹ̀ lówó wàláì tí ò bá ṣọ́ra yóò pàdé ẹni tí bàbá rẹ̀ jẹ lówó. bàbá tèmi lálábòsí àròsàwà òun lẹpẹ lálábòsí àbòsí wà lórí pé ọ̀nà wọ́ sí mi mọ̀ gbá kí lábòsí mẹ́ẹ̀ kò ó lè mọ ìtumọ̀ tí wọ́n ń pè ní àbòsí. ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí mo fẹ́ kẹ́ ẹ bá mi wo bọ̀bọ́ yẹn dáadáa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàlàyé bí bòròrò tún ṣe é rí bí Fúlàní ṣe é rí. ẹ wo àwọn ọ̀rọ̀ tó ń sọ ó ní kó máa kó àkàbà ẹ rántí pọ̀rọ̀ kọjá kàbà ọjọ́ nǹkan kan ti ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ bàbá kan tí wọ́n nà ní nǹkan palace yẹn o tó kú bàbá Aróńfálè ẹ rántí o àkàbà yẹn ló ń fẹnu sọ yàrá àwọn tán kábàkábà àjọ náà lọ́wọ́ tán lu bàbá yẹn lóògùn ní the presence of Aláàfin àwọn ara wọn ni ló jáde yẹn. téèyàn bá jẹ́ pé mùsùlùmí gidi lè tàbí tó bá jẹ́ pé Yorùbá gidi lè yàn ṣé èèyàn lè jáde kó ní kábíyèsí odidi ọba àlú tòun kó máa kó oògùn káàkiri kó máa wá kò tí ẹ̀ tó máa ń pè ní kánákò kí ni ìtumọ̀ kánákò kí ni kánákò ní í ṣe pẹ̀lú ìjà orí ẹ̀ ò pé Fúlàní ògbólógbò Fúlàní ni ògbólógbò Fúlàní áìdà kó jẹ́ pé mọ́mì wọn ṣe mistake lọ́dọ̀ Fúlàní sẹ́mọ̀ kó yún ọ́ dàpọ̀ mọ́ra tàbí kó jẹ́ pé àti màmá àti ìyá Fúlàní ni wọ́n ẹ dákun ẹ wo ojú rẹ̀ ẹ wo ojú Yorùbá ẹ wo ojú ẹni tó ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tẹ́ni yẹn wá sọ ẹ wo rí àkóbá tó ti ṣe fúnra ara rẹ̀ kò sí bẹ́ẹ̀ tí lè gbọ́n tó tẹ́kì bá ti if you are not kóòtù òjìrè you can never be kóòtù òjìrè you can never be referred to as kóòtù òjìrè ẹ̀yin ò jẹ́ nǹkan kan alábàágbé wa lásán ni yín alábàágbé wa lásán ni ẹ̀yin Fúlàní ìtẹ́ ẹ̀dẹ̀ hàn wá léèmọ̀ yẹn tó gẹ́ ìtẹ́ hàn wá léèmọ̀ yẹn ó tó gẹ́ tí ò bá sí àwọn ẹni àpọ́nlé àwọn ẹni ọ̀wọ̀ irú bíi àwọn èèyàn bíi Sunday Ìgbòho
Ọlọ́run lọ́mọ tẹ́ ẹ̀ bá ti ibi tẹ́ ẹ̀ bá ti bálé ayé dé ní òkè ògùn ní òkè ògùn mẹ́yà Ọlọ́run lọ́mọ ibi tẹ́ ẹ̀ bá ti bá ilé ayé tẹ́ ẹ̀ bá ti balé ayé ìran ọmọ kóòtù òjìrè jẹ́dẹ̀. Ó ní ibẹ̀ yẹ kọ́ ló yẹ kí bàbá ti ṣe ń tán ṣe yẹn ó yẹ kán rí wọn ń kọ̀rọ̀ ẹ dákun kí ni wọ́n fẹ́ rí wọn ń kọ̀rọ̀ fún tó bá tiẹ̀ jẹ́ pé bàbá ṣe intentionally náà ni pé mi ò gbọ́wọ́ ẹ odidi bàbá wa tí Ọlọ́run tọ́lọ́run rọ̀ lọ́rọ̀ kan tó wá jọba kábíyèsí Ògbómọ̀ṣọ́ bàbá wa Ṣọ̀ún wọ́n dìde dúró lórí ẹsẹ̀ wọn méjèèjì ìyẹn ò tí ì sọ wípé nítorí pé wọ́n ti rí Olúbàdàn wọ́n dìde yẹn wọ́n ti rọ̀ wọ́n lóyè gẹ́gẹ́ bí Ṣọ̀ún nìyẹn àwọn hùwà àpọ́nlé wọ́n hùwà ohun tí wọ́n ń pè ní ọmọ kóòtù òjìrè mo ti ń pariwo fún yín tipẹ́ pé ẹ já fi Yorùbá lẹ̀ fáwọn fáwọn Yorùbá ẹ fẹ́ gbọ́ ibi tó bá bàjẹ́ dé ẹ padà wá sórí ọ̀rọ̀ wa láti rí pé ẹ já fi ọ̀rọ̀ Yorùbá yìí lẹ̀ fún wọn ṣé Yorùbá lẹ̀ gbà tẹ́lẹ̀ ni ṣé gbà ń pera àwọn Yorùbá àbí kò ń pera àwọn Yorùbá àbí àwọn Ìjẹ̀ṣà ń pera àwọn Yorùbá àbí Ìjẹ̀bú ń pera àwọn Yorùbá ṣe rí ẹ wo tó bá di àsìkò ṣíṣe gá ìdí àlà ó ń sọ̀rọ̀ Ìbàdàn pé sáwọn ọmọ bá ṣe tẹ̀ Ìbàdàn ni ẹ dákun torí Ọlọ́run ṣé Ọ̀yọ́ ni wọ́n ti bí Lágelú ni Lágelú lẹni tó wá tẹ ìlú Ìbàdàn bó lè jẹ́ pé kì í ṣe Ìbàdàn tó tẹ̀ lélẹ́yìí àti rí Ìbàdàn bí Ọ̀yọ́ mélòó láti rí ebógun abáwọn Fúlàní wọ́n lè yín káàkiri ebi ríṣì tẹ́ fi wà láàrin Ọ̀yọ́ àti ẹ fi wà láàrin Ògbómọ̀ṣọ́ àti Ìbàdàn ṣe bí nítorí ààbò tá à ń dáàbò yín ni ọba tí sì kankan tí jọyọ̀ mọ̀ nígbà tí ogun Fúlàní yìí dé tó dé báyìí gbogbo ìran ọmọ Yorùbá Ìbàdàn ló dìde ogun tọmọdé bá kọyán àná àwọn àgbà ó fìtàn balẹ̀ ni tọmọdé bá ti lè kọ iyán àná àwọn àgbà wọn láti ṣe kínní wọn á fi tàn balẹ̀. Èmi bẹ́ẹ̀ ṣe wò mí mi ò nínú gbogbo advice tí mo fún bàbá wa Aláàfin sì tún jẹ́ bàbá àtiwá torí pé wọ́n ṣe orò tí wọ́n ṣe fọ́ba fún wọn ìdí tẹ́ ẹ fi rí pé wọ́n máa ń sọ̀rọ̀ Ràṣídì elétekéte òpònú yẹn tí mo fi lè ní ráìtì àti mo fi lè bu dàrẹ́tì nìyẹn èmi kì í bá wọn bu ọba mo lè advice ọba ọ̀pọ̀lọpọ̀ advice ní máa jọ èébú lójú yín but ìwọ wá ń bú bàbá tèmi directly ìwọ ń bú Olúbàdàn directly bẹ́rù bá mọ̀ ti pẹ́ ńlé wọ́n mọ̀ bá lájọ bí o àbẹ́ ìwà gbà mí lọ Fúlàní ẹ wo Fúlàní bòròrò ẹ dákun ẹ wojú ẹ bó ṣe rí ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ Fúlàní gbogbo àwọn tó bá wà ní eré abitán Fúlàní ti sọ̀sẹ́rí tàbí tán pọ̀ sí ẹ̀ńtẹ́ ẹ bá ti rí báyìí ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà ni tí Fúlàní ò bá ti báyà wọn sùn kó doyún anyway ọ̀pọ̀lọpọ̀ náà láti rí sìn ṣe mọ̀ pé àwọn Fúlàní ọ̀sẹ̀ máa jí àwọn èèyàn gbé wọ́n jí obìnrin gbé wọ́n lọ bá wọn ní àjọṣepọ̀ obìnrin ní ó délé kò ní lè sọ oyún ó sì ti wà lára ẹ̀ àwọn àbí Fúlàní kalẹ̀ fún wa Ìbàdàn gbárù yẹn láàyè irú yẹn ò lè ṣẹlẹ̀ Ìbàdàn ta ni ẹ ìwọ pèrò ààrẹ Fúlàní ṣe rí mo ní tọmọdé bá kọyá àná àwọn àgbà ó fi tàn balẹ̀ ẹ ní kí ẹ wá ń sọ̀rọ̀ bàbá wa Aláàfin àná òní ṣé àwọn ò lè òní kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọ̀sìn ṣé wọn ò lè jọ bàbá wa Lámídì ní ẹ dákun pẹ̀lú gbogbo oògùn tó ní bàbá Lámídì ètò kù tó sọ pọ̀ ńbẹ̀ àkọ́kọ́ yẹ kó sọ yé èèyàn tí bàbá Lámídì pa sọ̀páwọ̀ ọmọ àwọn ọ̀sùn mọ́ bàbá wa Lámídì so ìwọ tó sì mọ̀ wọ́n tó ọmọ pé ológun burúkú ni wọ́n ó yẹ kó o lè ṣàlàyé iye èèyàn
tí bàbá yẹn ti pa tó fi sọ fún ẹni tó ẹ̀wà mẹ́rin sí kó múra gan kó múra ogun kó múra tí máa pààyàn after all nígbà tí èèyàn lógún tó ní òun pa èèyàn 9 òun sẹ́ni tó bá dógún ìgbà tó tógun dé tí ó wọlé ọtẹ ọmọdé 9 pa ó ní bójú òtó tógun òtó ti lé ṣé ti wá mọ̀ ń sìn wípé ọ̀rọ̀ àkàbà nǹkan tí ń sọ yìí ẹ mọ̀ pé n tó kó bá bàbá tó wá láti Amẹ́ríkà nìyẹn bàbá tó ṣe pé as a result of lílù tí wọ́n lù wọ́n ní palace yìí ni wọ́n fi gbẹ́mìí mì ẹ lè bìlì ìpọ́nrọ̀ yẹn ti tán o ìyẹn ogún ọdún àìsùn tó máa ń gbóná láti ọmọ ìjọ yẹn lọ́wọ́ gbà mí so ẹ wá ń ròyìn bàbá Lámìdí àwa ò kì í ṣe àwọn ọmọ Ìbàdàn àwa ò ń rán rónì táwa bá máa rán rónì kò yẹ kí Ìbàdàn ó dìde sí nǹkan kan tó yọ wá sí inú mi dùn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé irú ò ní sojú mi mo sì dúpẹ́ pé bàbá wa Ládọjà ló wà lórí ipò ọba lénìí wọ́n kúrò lórí sínétọ̀ wọ́n di gómìnà wọ́n kúrò lórí gómìnà wọ́n bọ́ sórí ọba lọ mú rẹ́kọ́ọ̀dù iye bẹ́ẹ̀ tó ti wà lọ́yọ̀ọ́ lọ́mọ wá fún mi ẹ sì máa gbé Ọ̀yọ́ ọ̀hún gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ dákun kí ni mo lè wá tí Ìbàdàn tí màá wà lọ Ọ̀yọ́ ẹ dákun ẹ sọ fún mi pé kí ni yóò mi ìwárí wọ́n wá ní Ọ̀yọ́ lẹ máa ti rí kí ẹ dákun kí ni nǹkan náà àfi bòròró má fẹ́ wá bẹ́ẹ̀ bá wá Fúlàní sìn tí ò bá rí Ìbàdàn wọ́n lè wá lọ sí Ọ̀yọ́ torí pé ewé ti pẹ́ lára ọ̀sẹ̀ ó ti dọ́sẹ̀ ìnirú àwọn eléyìí fi ń lẹ́nu àti lè sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ sí bàbá àtẹ̀mí gàgàgàgàgàgàgà ó fẹ́ fi ẹnu ara rẹ̀ dá wàhálà lẹ̀ ṣé tí bàbá Ládọjà bá fẹ́ ránró ṣó yẹ kí wọn ó ní nǹkan kan ṣe pẹ̀lú Ọ̀yọ́ ṣó yẹ káwọn ó ní nǹkan kan ṣe pẹ̀lú Ọ̀yọ́ ẹ dákun ẹ gbọ́ oríkì tó kí bàbá wa Lámìdí Aláàfin ẹ gbọ́ oríkì tó kí wọn ṣe rí àní òpònú ẹlòmíì ò lọ́pọlọ lórí ẹ wo oríkì tó kí wọn ó kí wọn lóríkì tí wọ́n fi kí wọn gangan ọmọ ikú tí kò gbọ́dọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọ́dọ̀ ṣe ó ní wọ́n gbé àgbàdo ní àgbàlá alágbàdá wọn ò jí wọn ò tọrọ ṣáà ti mọ̀ pé ẹni tó bá lọ sóko olóko tó bá mú nǹkan ní nǹkan ṣáà ti mọ̀ pé ó lè lọ́jà tàbí ká sọ pé wọ́n lo agbára tí tá a bá ti lè pè yẹn ló lè á lò ní pé wọ́n lo agbára lórí àwọn tí ò tó wọn. náà ó wá kí wọ́n lé the main oríkì gangan ọmọ ikú tí kú ò gbọ́dọ̀ pa ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ pa ọmọ ikú tí kú ò gbọ́dọ̀ pa ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe bàbá sì kìkì wọn tó kù náà ó ṣe jẹ́ gbogbo irú àwọn nǹkan yẹn lẹ́yìn máa ń ká láhìkì tẹ́wàá gbé bí ẹni pé ẹ wo bàbá yẹn ṣe dáadáa sáwà kan o tí wọ́n bá dẹ̀ ní ká gbé dáadáa tí bàbá wa Aláàfin àná tí wọ́n ṣe tí wọ́n bá ní ká gbé dáadáa yẹn sórí òṣùwọ̀n wàláì tàláì sọmọbì láì lẹsíláwà dáadáa wọn wọ 80 to 90 ẹyọ kan supremacy yẹn nìkan òun náà ló dá wàhálà rẹ̀ òun náà ní sì ń dá wàhálà yẹn lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tá a fi rò pé nígbà tẹ́yìn dé nítorí pé ẹ jẹ́ ọ̀dọ́ ẹ lè jókòó ẹ lè finú konú ẹ fi ọkàn lu ọkàn tí ẹ fi wo kí ni ọ̀nà àbáyọ sí yẹn ṣé bí ìgbà tí ogun le láàrin Aláàfin àti Ọọ̀ni ṣé bí ìgbà tí bàbá wa Aláàfin eléyìí débẹ̀ ṣé bó tọ́ bàbá wa Ọọ̀ni lọ gbogbo ọ̀la rí pé bàbá wa ò ní bẹ́ẹ̀lì fún ọ̀nà kí ló dé tó wá jẹ́ pé ẹ̀yin nǹkan tó wà físíkù tí gbogbo ayé mọ̀ tí gbogbo ayé rí lẹ́ẹ̀ máa lọ lọ́rùn ọmọ ikú tí kú ò gbọ́dọ̀ pa àwọn dàrẹ́ ní àwọn ò gbọ́dọ̀ ṣe wọ́n hospital wọ́n kú sí so ẹ má jẹ́ ká fọ́ ojú nǹkan pọ̀ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ níṣẹ́ tẹ́ ẹ ṣe o but kí n tó sọ pé
kí n tó fi ìtumọ̀ iṣẹ́ tẹ́ ẹ ṣe hàn yín ẹ jẹ́ kí n kọ́kọ́ lé eléyìí sí yín ná kẹ́ ẹ wo eléyìí kẹ́ ẹ wò pé tí even kí bàbá tèmi nìbàdàn bàbá mi Ràṣídì Ládọjà kábíyèsí kí wọ́n ó tó kí wọ́n mọ̀ ní nǹkan kan bọ́yọ̀ sí ẹ lísìn. ẹ̀yin ọmọ òótọ́ ajíire ẹ̀yin náà ẹ wá gbọ́ o ẹ̀yin ọmọlúwàbí tí ọlọ́run ọba jogún ọpọlọ fún tí ẹ̀dẹ̀ dúró sí di òdodo mo fẹ́ kẹ́ ẹ wá gbọ́ kẹ́ fi ti ara yín gbọ́ kẹ́ wá jọ́ọ̀jì ọ̀rọ̀ yìí gbogbo ní tí a bá ṣe láyé ànítàn ló máa dì lọ́la tó bá dẹ̀ ṣèkà lánàá rántí ọ̀la o bó o bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ ẹ̀ á jẹ́ bí wọ́n ò bá jẹ́ ilé ayé kò lódùmarè kó máa ṣàánú wa kó máa fi wá sílẹ̀. Bọ́lájí Ayọ̀nìdé òun ló ṣe chairman panel Adékanlá accountant ni Agbẹ̀gbẹ̀ngà Ọláọ̀fẹ́ kó ṣàfù ńbẹ̀ pásítọ̀ Àlí ọ̀mọ̀wé ni gẹ́gẹ́ bíi pásítọ̀ àyàn síbẹ̀ èmi nìkan nínú panel 12 ṣífì máa mọ̀ ọ̀yọ́ àyàn síbẹ̀. kí ló fà á Ládọjà sọ fún ààrẹ pé kó ààrẹ mú ọ̀rọ̀ mùsùlùmí dání kó má bá ń dá tó sòdọ́ ẹnìkan ò lè yọ ohun mo ní sáré ò lè bí ààrẹ bọ̀ bá lè yọ àwọ̀ bẹ̀ yọ kò lè rí ẹfẹ́ ńgbà tó wà láyé táwọn náà wà láyé. àbá lọ ọwọ́ akujọ́ ta ó kọ ọjọ́ mẹ́ta àyàn chairman ẹni tó máa jálága Justice Ayọ̀nìdé tó kú ọ̀rẹ́ mi ni ọmọ rẹ̀ Bọ́lájí mo pè é Bọ́lájí Ayọ̀nìdé òun ló ṣe chairman panel Adékanlá accountant ni Agbẹ̀gbẹ̀ngà Ọláọ̀fẹ́ kó ṣàfù ńbẹ̀ pásítọ̀ Àlí ọ̀mọ̀wé ni gẹ́gẹ́ bíi pásítọ̀ àyàn síbẹ̀ èmi nìkan nínú panel 12 ṣífì máa mọ̀ ọ̀yọ́ àyàn síbẹ̀ ọwọ́ akun tá a máa charges tá a máa fi àrí charges kan tá a fi wákàtí méjì ni president ń fò sí mi èmi èso léṣèlú ń gbẹ́ fi yàn síbẹ̀ èmi kí n bá yín yàn tẹ́ni ń bá yín yọ yìí mo wá sùn lórí àga lórí couch nǹkan náà kàn gbá mi lẹ́sẹ̀ báyìí mo sì tají mo ilẹ̀kùn tí mo ti ń bí mo ṣí kò séyàn ń bẹ̀ ilẹ̀kùn kejì ilẹ̀kùn kẹta kò séyàn ń bẹ̀ ń bọ̀ délẹ̀ kẹta bẹ́ẹ̀ nǹkan sọ sí mi lórí n bá mú pẹ́ẹ́ mi n bá pèrè ọ̀ya ẹ̀ máa kọ̀ kí ni báyìí lọ ẹ̀ máa pẹ̀gbọ́n ẹ̀ a bá gbọ́kọ̀ a bá lọ sí wọ́n ti àwọn akálà ti fi security kan sẹ́nu géètì ń bí Ládọjà wọ́n fi security kan sẹ́nu ààfin bí wọ́n fi kan sísàlẹ̀ ti bá sọ̀nù tí n bá ti jáde wọ́n fóònù ara wọn wọ́n mọ̀ mọ́nítọ̀ mi ti bá ń lọ. ìgbà tá a fẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ Ìbàdàn àchéǹjì ọkọ̀ adé quarters mi mo bọ́lẹ̀ mo gbẹ̀ǹkùlé quarters jáde àwọn ilé ìgbọ́kọ̀ kiri kan Barcelona. na ẹ fún ọmọ yìí ní loudspeaker ẹ fún ní speaker kan microphone mic kan first charge tí mo ní kó draft àkọọ́lẹ̀ sọ fún bàbá kó sọ fún gbogbo òlu charge kínní ẹ̀sùn kínní tá a fi kan Ládọjà ká tó lè yọ kí ló draft mo ní kó látòrí ibi tí mo kọ́lẹ̀. ẹ̀sùn kínní any constitution in Nigeria ní there shall be a council of obas in each state. shall nínú òfin ó wà mandatory. bẹ́ẹ̀ni. tí n bá sọ pé àáfà mi di shall be my fatila mi lè yí padà shall is mandatory. you dissolve the Oyo State Council of Obas. there is no council of obas in Oyo State. constitutional breach is number 1. nínú òfin ilẹ̀ Nàìjíríà wọ́n ní council lọ́balọ́ba kọ̀ọ̀kan ni ó wà ní state kọ̀ọ̀kan constitutional matter ni ìwọ lọ mú council tọba ọparẹ́ ọ lágbára rẹ̀ nínú constitution ó lè yí constitution padà
National Assembly ló lè yí constitution, president ò lè yí constitution padà ló gbé wọlé. Charge number 1. Number 2, House of Obas into zone. Ó mú council lọ́balọ́ba, ó pè sọ́nà 5. Oníbàdàn ọmọ dá council tiẹ̀ sí. Ìbàràpọ̀ ọmọ dá council tiẹ̀ sí. Ọ̀yọ́ ọmọ sí council tiẹ̀. Ògbómọ̀ṣọ́ ọmọ sí council tiẹ̀. Òkè Ògbómọ̀ṣọ́ níbo ló ti rágbára bẹ́ẹ̀. O sì lọ sí House Assembly kó o pass òfin bẹ́ẹ̀. Constitution òfin ẹ̀ lófin láti dá council tiẹ̀ lẹ̀. Ìjọba àpapọ̀ ló ti dẹ́yọ̀ kan lẹ̀. Owó wo ló fi rọ́ọ̀nẹ̀? Àwa fọwọ́kọ́ agbè fún wọn. Ní à ń lò ní à fi lé Ládọjà lọ. Àwa fẹ́ yẹ̀yìn àwa sọ fún Ládọjà pé àwọn báyìí la fẹ́ lọ́yọ̀. Àwọn báyìí. Ó ní àkàlà. Ngbà àkàlà débẹ̀ tán. Wọ́n á lọ bá. Kí ni àkàlà wí? Ó ní sẹ́fíìsì. Ó lóun rán wa ń ṣẹ́. Ó ní sóhun ní kẹ́ yọ gómìnà fún wọn ni. Ṣé ó ní sóhun ní kàn yọ gómìnà fún òun ní kẹ́ yọ? Mo wá padà wálé mọ́tò. Ẹ̀yin àfa. Ọdún 4 yìí o. A fẹ́ gun Kilimanjaro. Òkè tó ga jùlọ nílẹ̀ Áfíríkà. Àní tá a fi gùn. Kilimanjaro ní wálẹ̀ fún wa. Yọ wà bí ọ wà. Bá a sì ń yí òkè ko. Tí mo fẹ́ lẹ́nu àfa. Ẹ jẹ́ kí ṣèṣe máa bá. Torí ẹjọ́ ìyá àlèrè ó jáde o. Pa ayọ̀ yẹn kan ayọ̀ mùsùlùmí fún kiriyó sì débẹ̀ lóhùn ọ̀ràn wọn ṣẹ́ o. Ajẹ́pọ́dún 4 láàfin máa jìyà lọ. Ọlọ́run gbà fún àbí ò gbà fún wa. Ọlọ́run gbà. Ẹ bọ̀ sáàfin, ẹ bọ̀ sí mọ́ṣáláṣí, gbogbo yín ẹ mọ̀ sá. Ààfin lẹ́nìkan o, ààfin dárọ̀ Ọ̀yọ́ o. A lọ yídì, àwọn ará Ọ̀yọ́ náà ní wọn pé náà máa yan akálà o. Òun náà ló fi àjẹwà o, wọ́n tún máa tẹ̀lé lẹ́yìn o. Ó yàtọ̀, ó yàtọ̀. Mo fọ́ lẹ́ran. Àṣàn kankan tí wọ́n ti mẹ́yìn kan lọ tó jórúkọ sálà fi lọ́wọ́ sí tí wọ́n lọ́rẹ̀ fẹ́ sí ẹ̀ káńsù ẹ̀. Gbogbo òṣìṣẹ́ ìjọba fà ó. Ó mélé yìí ó ní Ṣakí kọ́lọ eléyìí jókòó lábẹ́ igi kò sí ẹ̀ kankan bẹ́ẹ̀. Gbogbo àwọn èèyàn wa tó kò gbà wọ́n ṣiṣẹ́ iṣẹ́ títà wọ́n ẹlòmíì wọ́n dá dúró wọ́n san gratuity ẹlòmíì ti kú lórí wàhálà nítorí kó ti jẹ́yàn aláàfin torí kíni. Ẹ̀yin èèyàn ẹ dákun díẹ̀ lẹ gbọ́ nínú àwọn nǹkan àìmọye nǹkan tá a ní lọ́wọ́ àìmọye nǹkan tá a máa sọ tí gbogbo ayé máa sọ pé bẹ́ẹ̀ lórí díẹ̀ lẹ rí yẹn bí bàbá wa Aláàfin bí wọ́n ṣe yọ Ládọjà tí wọ́n gbé ogun ti deputy wọn Àlàó Àkàlà nìyẹn nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń believe pé Àlàó Àkàlà mọ̀ nípa bí wọ́n ṣe yọ bàbá wa iṣẹ́ constitution matter ni pé tán bá ti lè yọ gómìnà deputy ni wọ́n sọ àyẹ̀ now ẹ wá wo ohun tó fàdé ìjà ọ̀rọ̀ tí mo fi sọ pé ọ̀rọ̀ mùsùlùmí ní ọba orílẹ̀ Yorùbá jẹ́ nìyẹn òkè wọ́n ní bàbá mi Ládọjà sọ fún ààrẹ Arísíkọ́lá àwọn ni ààrẹ mùsùlùmí ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n sọ fún ààrẹ bàbá mi Ládọjà sọ fún ààrẹ Arísíkọ́lá pé ẹ̀yin ẹ di ọ̀rọ̀ mùsùlùmí mú ẹ jẹ́ kémi ó fèsì ọ̀rọ̀ tó ló ní ìjọba kọ̀sẹ̀ tó lè yọ mí àwọn á sọ pé àáyọ ni tó bá ti lè sọ lóòyìn sí wọ ẹ dákun ẹ wo orísìn tí wọ́n fi tìtorí ẹ̀ yọ bàbá wa Ládọjà ẹ wá wo ẹnu tí eléyìí ọmọ Fúlàní tí ń sẹnu bòlòbòlòbòlò yìí ok ibi Bíbélì tiẹ̀ ní tí wọ́n bá gbá ọ létí ọ̀tún kó o yí tòsì sí wọn èwo ló wá mú ọ
tó sónújọ ká lọ èèyàn tí ì sẹ́ o ti fẹ́ gbẹ̀mí ẹ̀ ọ̀dà ẹ jẹ́ kí n béèrè nígbà tí èèyàn lòun ọ̀gbọ́wọ́ tí wọ́n mú kankan tó báyìí ẹ dákun kí ló yẹ kí Ládọjà ó ṣe fún gbogbo Ọ̀yọ́ pẹ̀lú ntẹ́yìn náà fẹnu ara yín gbọ́ yìí ẹni tí jẹ́ Ọ̀yọ́ ọlọ́yọ̀ gangan ló sọ̀rọ̀ tán yẹn tọ́bọ̀ wá jẹ́ wípé irú nǹkan tí bàbá tèmi Ládọjà ṣe fún Aláàfin nìyẹn ṣe owó mọ̀ ti pa gbogbo ayé irun tiẹ̀ lórí gbọ́wọ́ yìí gbọ́wọ́ ló fi ń sọ̀rọ̀ sí bàbá tèmi èmi ò ní tìtorí yẹn bú Aláàfin ṣùgbọ́n mo ń sọ fún bàbá wa Aláàfin wípé ẹ rọra o kò tó ń bẹ́ ńlẹ̀ gegele rèé o báyé bá sọ pé òsírù yín ẹ sọ pé rọ́ ni o lágbára bá ń lùlù ayọ̀ fún yín ẹ fọgbọ́n jó jàgé ní yòdo táyé bá lùlù ayọ̀ fún yín tẹ́ ẹ bá mọ̀ ọ́n jó Ọlọ́run ní gbé yín ṣubú o Ọlọ́run èmi ò tún máa ṣàdúrà fún yín ni torí pé wíwá tí mo wá wá bú yín ṣùgbọ́n nítorí àwọn àwà tó wà lọ́wọ́ àwọn Ọ̀yọ́ gbogbo ìwọ tó o bá ti lè sọ̀rọ̀ tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ rẹ ò jẹ́ mọ́ tí wọ́n ń fẹ́ ìbáàjẹ́ tí ẹyẹ ló ráìtì ní owó kì í ṣèyàn mọ́ lójú wọn ẹ wo ọmọ ẹlẹ́nu bọ̀lọ̀bọ̀lọ̀ ọmọ Fúlàní ẹlẹ́nu bọ̀lọ̀bọ̀lọ̀ ẹ wo bí ṣe ẹ wo ohun tó ń sọ sí bàbá tèmi ẹ wo ẹ̀yin ọba alẹ̀ Yorùbá tó bá wù yín ẹ dìde sí ọ̀rọ̀ yìí tó bá wù yín ẹ má dìde sí àjọ máa bàjẹ́ ṣé màá káwọ́ gbé wọ́n ní wọ́n bú ìyá rẹ̀ wọ́n bú bàbá rẹ̀ ọlọ́jọ́ ọkú rẹ̀ ò tí ì pé ọjọ́ ọkú rẹ̀ ò pé ó yẹ ni ọmọ àlè ni ọ́ tí wọ́n ń pè ní ọmọ àlè nìyẹn tí ẹnìkan bá jókòó síbẹ̀ yẹn níbi tó jẹ́ wípé àtèmi àti Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni wọ́n dáàbò bò yín tẹ́sí tó fi ń sẹ̀mí ààyè lénìí àwọn òun náà wá ni wọn ò ṣe rí mọ́ tẹ́ bá rántí ẹ̀yin èèyàn bàbá wa Aláàfin tán gbéṣẹ̀ yẹn wọ́n lọ sí kóòtù lórí pé káwọn ọmọ rotéètì lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn àti bàbá wọn torí bàbá wọn ní Ọọ̀ni àwọn àti bàbá wọn wọ́n lọ yẹ káwọn ọjọ́ máa rotéètì ẹ̀ ni ẹnu gbà pé wọ́n lọ kóòtù nítorí ẹ̀ o gbà tó lọ máa wá ṣe ìpínyàdé láàrin Ọ̀ṣun àtọ̀yọ́ wọ́n yọ Ọ̀ṣun kò lára àwa Ọ̀yọ́ nítorí parí ìjà yẹn naturally nìyẹn o nǹkan tó parí ìjà yẹn naturally so bọ́yọ̀ bá wá jọ wà tá a dẹ̀ rí àwọn ọba kànrìnkànrìn kí ló ṣe wá di ẹ̀sẹ̀ ń sìn kí wọ́n máa kí wọ́n máa rotate chairman traditional council Ọ̀yọ́ state èyí tí ó dẹ̀ sọ tẹ́ẹ̀dẹ̀ ń sọ táwọn èèyàn kan ń rò wípé wọn ò ṣèpàdé mọ́ gómìnà bàbá àti wàǹgbà yẹn wọ́n pín wọ́n zónù Ọ̀yọ́ state council of obas àwọn náà wọ́n fà kò rọgbọ mọ́ ni wọ́n dẹ̀ rí pé òkè wọn kálukú ti kó ọmọ ogun rẹ̀ sọ̀dí wọ́n dẹ̀ rí bàbá mi Ládọjà dẹ̀ rí déńjà tó wà náà káwọn ọba alẹ̀ Yorùbá ọmọjọ máa ní ìjókòó àpérò wà ní òkè tó bá jẹ́ pé ẹ fẹ́ ríra yín mọ́ ni òkè kálukú náà ló kúkú lọ́mọ ogun ìwọ àtàwọn ọmọ ogun rẹ ẹ gbọ́dọ̀ máa ṣèpàdé ìwọ àtàwọn ọmọ ogun rẹ ẹ gbọ́dọ̀ máa ṣèpàdé kílẹ̀ Yorùbá ọmọ bàjẹ́ torí ẹ fọ́jú ẹ̀ pọ̀ náà ìgbà tí wọ́n ń ṣe Ọ̀yọ́ state council of obas gbogbo yín náà lẹ́mọ̀ tó ṣẹlẹ̀ nígbà náà tí mi ò nídìí àti máa sọ̀rọ̀ bá mi ò in fact kò wù mí kí n sọ̀rọ̀ kan bàbá wa Aláàfin Ọ̀yọ́ tí wọ́n gbéṣẹ̀ kò ṣùgbọ́n kì í déédéé bínú ọmọ àlè èèyàn ní fà á ọmọ àlè èèyàn ní fà á ẹyọ ẹsẹ̀ orúkọ kan tí bàbá yẹn ṣẹ̀ òun náà nìyẹn ọ̀rọ̀ supremacy ìwọ náà ìwọ ọmọ ọdún mélòó ó wá dé àbáwọ̀ tí wọ́n ti lé ní 80 ìwọ ṣẹ̀ wọ 50 tábà yọ 50 kò nù ọ̀tajà àtọ̀ sí 80 kan náà ká yọ 50 kò nù 80 30 years lóko ní ìsìn àwọn ọmọ
15 years 14 years wọ́n bímọ àtọkùnrin àtobìnrin ọkùnrin ọmọ 15 years 16 years ó ń fún ọmọbìnrin lóyún ọmọbìnrin 14 13 gan wọ́n ti ń lóyún á bí irú ọmọ yẹn at the age of 13 ó túmọ̀ sí wòye ọjọ́ tí àkọ́bí bàbá wa tó máa gbà lọ́wọ́ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ìwòye ọjọ́ bàbá wa ṣe rí èmi kàn fẹ́ sọ nǹkan kan ẹ̀yin ọba ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá bàbá wa Wọlé Ṣóyínká bàbá wa Mákàmá torí àwọn tí mo mọ̀ pé wọ́n máa ń sọ̀rọ̀ kára ọ̀rọ̀ dá nìyẹn màá tún pé bàbá wa Olúgbọ́n àwọn náà máa ń jáde wọ́n máa ń sọ̀rọ̀ kára ọ̀rọ̀ dá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ wá àwọn èèyàn kanra kẹ́ ẹ parí ìjà tí ń bẹ láàrin àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá Ọbàdàn tó bá dẹ̀ mọ̀ pé hànà lòun kó sọ fún gbogbo ọba pé òun ọba wọn sí kí gbogbo wa kọ̀yìn sí ọba bẹ́ẹ̀ àwọn òpònú kan tó lè sọ pé Aláàfin Ọ̀yọ́ ọmọ bá wí yẹn níbi tí àwọn tí wọn lọ́pọlọ dé gbogbo ìgbà tí mo sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ mo dárúkọ Aláàfin Ọ̀yọ́ ọ̀nà mo dárúkọ tòní ṣùgbọ́n eléyìí tí mo sọ yẹn sì ó tó ti di èébú lójú wọn ni àwọn tó ni mo tó ń bú yẹn lójú wọn ṣe rí bí ẹ̀yin àgbààgbà ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá ẹ̀yin lọ́ọ̀yà bàbá wa Fálànà ẹ̀yin bàbá wa ní kí náà ń porúkọ ẹ̀ bàbá wa àgbà lọ́ọ̀yà tán wà ní Oǹdó Babalọ́lá àwọn Babalọ́lá ẹ má wo ọ̀rọ̀ ìràn o ṣe rí ó ń bàjẹ́ lọ ni o ṣe mọ̀ pé èmi ti dákẹ́ lórí ọ̀rọ̀ Aláàfin tẹ́lẹ̀ tí mi ò sọ nǹkan kan nípa ẹ̀ má gbogbo yín náà lẹ́mọ̀ o ṣùgbọ́n àní ọmọ àlè èèyàn ni wọ́n bú yẹ tí wọ́n bú bàbá ẹ̀ tí ó lọ́jọ́ kú wọn pé so tọ́ bá jẹ́ pé nǹkan tó fẹ́ ni kájọ máa dàrú lọ báyìí èmi náà rẹ́dì sí ní ìgbẹ́nu mi falágbàfọ̀ Ọlọ́run Elédùmarè gbọ́ mi ìrẹsà ìdásọ́wọ́ ẹnìkan kan ní ìsà ìdásọ́wọ́ àti ìrandíran bàbá ńlá ẹnìkan débi pẹ́nu mi ò ní gbọ́rọ̀ ọ̀rọ̀ dẹ̀ ń bẹ́ńlẹ̀ bọ́ mo kàn ń rọ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa sọ tí ẹ̀ máa fi etí bàbá wa ikú bàbá Yèyé Aláṣẹ Ìkejì Òòṣà tí wọ́n gbéṣẹ̀ tẹ́ ẹ̀ fi máa jẹ́ káwọn èèyàn ó sọ káwọn èèyàn máa rántí àwọn nǹkan táwọn náà ṣe tó kù díẹ̀ ká kọ́sẹ́ntì kì í sọ lọ́hùn kọ́sẹ́ntì kì í ṣàṣìṣe ṣùgbọ́n tá a fi máa wá rántí àṣìṣe wọn ẹ má sọ mọ́ o otherwise ọ̀rọ̀ pọ̀ nílẹ̀ gan o ọ̀rọ̀ pọ̀ nílẹ̀ gan o wàláì ọ̀rọ̀ pọ̀ nílẹ̀ o ìgbà tó bá sì tó sísọ àásọ náà ni o so èmi bẹ bàbá wa Aláàfin Ọ̀wádé ẹ fi ewé ọmọ mọ́ àwọn ọmọ tó sọ̀rọ̀ lọ́yọ̀ọ́ létí ẹ fi ewé mo pòwe kan ó dàbí ẹni pé kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mo ní tí wọ́n bá mú obì lọ sí ìdí òrìṣà mo ní a kì í gbọ́rọ̀ direct lẹ́nu òrìṣà gbogbo ohun tó òrìṣà bá wí obì ní ọmọ sọ jáde fún wa kò lè yẹ tí ò bá yé o ohun tí mo mí nígbà yẹn ni pé gbogbo nǹkan táwọn ọmọ Ọ̀yọ́ ń sọ yẹn nǹkan tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ń pọ̀ sí wọn lẹ́nu ni ohun tí mo mí nìyẹn o mo yọ sọ ni o torí pé mi ò ibi tí èèyàn náà dé yìí náà ẹgbẹ́ ń dégbò èmi náà mọ ẹgbẹ́ bàbá ẹni tí mò ń ṣe náà mi ò ń sọmọdé náà mi ò ń sọmọdé o mo máa ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn pé mo ti súnmọ́ 80 ju 70 lọ sọmọdé ni níbẹ̀ yẹn ọmọdé kọ́ ni mí o wàláì so tí n bá ń dákẹ́ nítorí ọjọ́ orí ni o ọjọ́ orí làwa fi máa ń ro ìyẹn ni mo sọ pé ẹ lè bú Awíkonko rárá ẹ lè bú because gbogbo ohun t'Awíkonko ń sọ̀rọ̀ lé lórí láyé ok ẹ máa lọ wo comment section ni máa ń determine tó bá ṣẹlẹ̀ ṣe rí brother mi Almaroof èyí náà ẹ tún ti dá sọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀
ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàámu. èyí náà lè dá ọ̀rọ̀ yìí lẹ̀ jọ sí o, orí yín ló ti bẹ̀rẹ̀. gbogbo iná tó ń jójójójó tí ò kú tá àrígbó nípa yìí, ẹ̀yin lè dá iná yìí o. ìdẹ̀ fẹ́ bá yín jà mọ́, àbí kí n sọ pé ìfẹ́ bá ọjà mọ́ torí mo jù ọ lọ tó pọ̀. ọdún díẹ̀ ló gbà lọ́wọ́ àkọ́bí mi gẹ́gẹ́ bí mo ṣe sọ ọjọ́ sí náà. sẹ́rí ẹ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí o. ẹni tó báyìí mi pẹ̀lú yín parí ìjà ó wúwo lọ́wọ́ mi o, ó wúwo lọ́wọ́ mi gan ni o. tí kò bá ṣe irú òun ló dá sí irú ọ̀rọ̀ yẹn, mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbà yẹn ni. ẹ̀yin náà lè fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o, ṣùgbọ́n ọ̀rọ̀ tẹnìkan yóò ju tẹnìkan lọ. tẹ̀yin náà bá wá tó bá wá jẹ́ pé ẹ̀yin náà máa ń wo kọ́mẹ́ǹtì, ó yẹ kẹ́ ẹ ti dákẹ́ gbogbo orú nǹkan tẹ̀ ń ṣe. téèyàn bá ń kọrin tó rin òun ọ̀bàdàn síbò náà ń fi tí ara rẹ̀ gbọ́. ẹ máa wo kọ́mẹ́ǹtì táwọn èèyàn ń jù lórí kọ́mẹ́ǹtì section yìí, tàbí kẹ́ ẹ kúkú máa pa kọ́mẹ́ǹtì kẹ́ ẹ má bàa gbọ́ tí wọ́n ń wí mọ́. tẹ́ ẹ bá lè change ẹ má tan comment section sílẹ̀ mọ́. gbogbo tí mo ń sọ yìí, ọlá Ọlọ́run, ọlá Ìgbòho ni mo ṣe ń sọ. iná ìsìsì ejó ni lẹ́ẹ̀mejì. Ìgbòho ti bá mi sọ̀rọ̀ lórí ẹ̀, ó débẹ̀ mí gan. mi ì fẹ́ kí n ṣe Ìgbòho torí ọmọ Yorùbá àtàtà ní Ìgbòho. Ọlọ́run lọ́mọ Yorùbá tí ọba ti sùn lẹ̀ Yorùbá lénìí tí Ìgbòho fi ẹ̀mí ara rẹ̀ dì. tó bí irú ẹni bẹ́ẹ̀ bá wá báyàn sọ̀rọ̀ tí èèyàn ò bá gbọ́, aláṣejù lèèyàn. ó ti bá mi sọ̀rọ̀ o, mo dẹ̀ ti gbọ́ o, mi ì fẹ́ dá sí o. Almaroof má sọ̀rọ̀ mọ́ nípa àwọn èèyàn nílẹ̀ yìí, ó mọ̀rọ̀ sọ o. mo fi Ọlọ́run Elédùmarè búra, ó mọ̀rọ̀ sọ o. ọ̀rọ̀ yín kì í tán wá mọ́, kì í dùn létí èèyàn, kì í máa kan ni. tó bá wá jẹ́ pé rọ́ ni mo pa, ẹ lọ orí comment section, ẹ sí iye èèyàn tó jẹ́ pro yín, àwọn àtàwọn ẹ̀káyé èèyàn tó wà against yín lórí tẹ̀sán. ìyẹn lásán ti tó yàn determine pé sáwọn èèyàn ń fẹ́ tí mò ń sọ yìí, sáwọn èèyàn ń fẹ́ mi. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ ká fojú sunkún ara wa o. bá a ṣe ń gbúrò ara wa lókèèrè yìí dá o. Mr. Almaroof, ẹ ṣọ́ra o, ẹ ṣọ́ra o. bí èèyàn ò bá ru epo tí ò ru omi, tẹ́ ń bá ń sọ pé kó rọra, ẹ jẹ́ kó rọra o. gbogbo reason tí mi ò fi lè dáhùn lórí àwọn ọ̀rọ̀ tí ẹ sọ, mo fún Sunday Igboho ní ọlá yẹn, mo bu ọlá yẹn fún Sunday Igboho. ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ ṣọ́ra o, ẹ má jẹ́ ká wọ́ra wa o. tí gbogbo igi kọ́ ni onígbàlégùn o. èmi ò fi bàbá tèmi ṣeré o, wàláì mi ò fi bàbá mi ṣeré o. apart from bàbá tèmi, gbogbo àwọn ọba tí wọ́n jẹ́ ọba nílẹ̀ Yorùbá, mi ò ń fi wọ́n ṣeré o, mi ò ń fi wọ́n ṣàwẹ́wà o. yàtọ̀ fún ẹyọ kan Emir Ìwó tí ń pe ẹ̀rọba tí èso bá yẹn. kí ni mo dẹ̀ sí ń sọ tí mò ń sọ sí ni pé kò ṣe pé bí tí kálukú bá ti kúrò lọ́rọ̀ rẹ̀ lálẹ́ ń lo hòtẹ́ẹ̀lì lọ́sùn fọmọ tí ó sùn tì mú. gbogbo ayé ló dẹ̀ mọ̀ yẹn, gbogbo ayé ló dẹ̀ mọ̀ pé lóòótọ́ ni. pẹ̀lú bó ṣe wá ń lọ sùn tí obìnrin lóòtẹ́ẹ̀lì yẹn, kò tún lo iye ọjọ́ tí wọ́n á lò. so wọn ó ṣe sọ̀rọ̀ ọba fún un. nígbà táwọn bá wá sọ̀rọ̀ ọba fún yàn, kí là á ṣe ní lè bu ta lòun tá ní lè bu. gbogbo ọba yòókù, ẹni tí bá rí kó ṣàṣìṣe, mo máa advice wọn ni o. torí kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. pé ẹ̀dẹ̀ ọba, Ọlọ́run nìkan ni ò lè ṣàṣìṣe. Ọlọ́run nìkan ni ò lè ṣàṣìṣe. lẹ́yìn Ọlọ́run kò tún sẹ́lòmíì mọ́. so ẹ̀yin yẹn mi, ọ̀rọ̀ yóò ní jù báyìí lọ. ìkìlọ̀ ni mo wá fi ṣe o. èmi ò ní kọ́ ọmọ Ọ̀yọ́ kankan mọ́ jáde sí mi o. bọ́ mo fi Ọlọ́run Elédùmarè búra, tí ọmọ Ọ̀yọ́ kan bá jáde sí mi, á da orí íńtánẹ́ẹ̀tì rú. ẹni tí ó dẹ̀ sunkún pọ̀,
torí ọ̀rọ̀ yìí yóò tabara alé yóò tabara oko yóò taba jẹjẹ mójókòó mi ọ̀rọ̀ yóò ní jí máa lọ yẹn mo kí gbogbo yín pé ojú ò fẹ́ràn.